a dúpẹ́ pàtàkì fún Ọlọ́run fún wákàtí gbogbo ìgbà tí ó fún aláǹfààní àtòrí ọ̀fẹ́ níwájú rẹ̀. Bá a ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ náà la tún ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ènìyàn Ọlọ́run gbogbo tí ń ṣe agbátẹrù láti gbọ́ ọ̀rọ̀ náà àtàwọn tó ń pè gbogbo platform tó gba ọ̀rọ̀ yìí láàyè àti gbogbo contact tí ó kì í ṣe ọ̀rọ̀ náà. Àánú Olúwa kó wa rí kò ní fi àsìlẹ̀ lórúkọ Jésù Olúwa wa. Àgbéyẹ̀wò nípa ìtọ́sọ́nà láti òkè wá, ìtọ́sọ́nà Ọlọ́run. Lónìí à ń wo apá ìtọ́sọ́nà yẹn àti àwọn ìdojúkọ tí à ń rí láti dúró nínú ìtọ́sọ́nà Ọlọ́run. Olúkúlùkù wa ló lè ṣàlàyé àwọn ìdojúkọ rẹ̀. Títí Táyé sì lè yàtọ̀ sí ti Kẹ́hìndé, títí Há lè yàtọ̀ sí ti Bí, títí àwọn òyìnbó lè yàtọ̀ sí ti aláwọ̀ dúdú, títí àbúrò lè yàtọ̀ sí ẹ̀gbọ́n, tí ìránṣẹ́ Ọlọ́run kan sí kejì lè yàtọ̀ sí rárá wọn. Depend lórí ibi tí a bára wa, ìpìlẹ̀ ìgbàgbọ́ wa, àtòrísìírísìí àwọn nǹkan míì. Ṣùgbọ́n nínú ayé tí a bára wa yìí, ó dàbí ẹni pé oríṣiríṣi nǹkan ló ń bìlù ìgbàgbọ́ wa. Ìgbàgbọ́ tí a gbà yẹ oríṣiríṣi nǹkan ló ń bìlù láti lè má lè dúró nínú ìtọ́ni Ọlọ́run. A gbàgbọ́, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A mọ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A pinnu pa olùlàjà bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n láàrin ìgbàgbọ́ yìí, àwọn kan tá a dì mọ́ tá a gbèrò yìí, oríṣiríṣi àwọn nǹkan ló ń bìlù láti gbá wa kúrò nínú ìtọ́ni Ọlọ́run, láti mú ká sọ ìfojúsùn nù, láti mú ká ṣiyèméjì Ọlọ́run. Ó ń sọmọ olókùú bẹ́ẹ̀ ni, a kò ní sin pẹ̀lú òkú rẹ̀. Òní ohun tí mo mú tọ̀wá wá ní òní, oore ọ̀fẹ́ Kristi kò tó fún wa, yóò dì wá mú dópin. Ẹni tó Olúwa bá dì mú, Olúwa ò lè sọ ọ́ lẹ̀. Àwọn tó bá di Olúwa mú, bóyá ṣe é ṣe kọ́ wóró yàn àbí kó jó kún yàn ojú lẹ̀, Olúwa yóò dì ọ́ mú dópin, yóò dì èmi náà mú dópin. Àti gbogbo àwọn tó ń gbọ́rọ̀ yìí àti gbogbo ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan gbogbo àgbáyé títí dé òpin ìrìn àjò wa lórúkọ la Jésù. Ẹ jẹ́ ká wo àwọn ẹsẹ̀ Bíbélì tí ó bá tí a ń sọ mu. Ní Gálátíà orí 5 láti ẹsẹ̀ 16 dé ẹsẹ̀ 25. Galatie 5:16 à 25. Ó ní ká máa rìn nípa ti ẹ̀mí, a kò sì ní mú ìfẹ́ kífẹ́ tara ṣẹ. Torí ẹ̀mí ń ṣe lòdì sí ẹ̀mí, ara ń ṣe lòdì sí ẹ̀mí, ẹ̀mí ń ṣe lòdì sí ara. Ká má lè ṣe ìfẹ́ Ọlọ́run. Nínú àwọn ẹsẹ̀ tí a kà yẹn láti rí èso ara, láti rí èso tẹ̀mí. A wá wo bí èso ara bó ṣe ń gbógun láti tẹrí ẹ̀mí ba. Ìwé kan mo yí ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan lónìí wípé ìjà kan ń bẹ tí ò lè parí, tí ìṣẹ́ tó lè parí ẹ̀ tá a fi fàyè yìí lẹ̀. Ìjà ara àtẹ̀mí ni. Ara fẹ́ ṣe fẹ́ ara, ẹ̀mí fẹ́ ṣe fẹ́ ẹ̀mí. Ẹ̀mí ò lè tẹríba fúnfẹ́ ara, ara ò lè tẹríba fúnfẹ́ ẹ̀mí. Èyí tó bá wá wúwo nú ayé wa ni ó sọ èyí tá a tẹríba fún. Èyí tá a ṣe àtẹríba fún náà ni ó sọ èyí tá a ń bọ́, tá a ń tọ́jú. Ara là ń tọ́jú ni àbí ẹ̀mí. Ìyẹn ni pé nígbà ìgbà tí ó jẹ́ pé ara tó ń bá ẹ̀mí jìjàkadì, tẹ́mi sì ń já ara jàkadì, ara fẹ́ ṣe fẹ́ ara. Galatia chapter 5:19 yẹn. Ẹ̀mí fẹ́ ṣe fẹ́ ẹ̀mí, Galatia 5:22. Ọ̀nà wo la fẹ́ gbégbà? Àfi ká di pé à ń tọ́jú ẹ̀mí wa dáadáa, à ń bọ́ ẹ̀mí wa dáadáa. Ẹ̀mí wa nípọn, ó lágbára. Bẹ́tẹ̀ bá wò àtàwọn yẹn kọ́ sọ̀rọ̀ Ọlọ́run lónìí àti ìsìn lónìí, ẹ mọ̀ wípé nítòótọ́ ara lágbára lórí ayé wọn. Òwò ńgbà tí ara bá wá gbé wọn ṣubú, ohun tí wọ́n wà fásílẹ̀ ni pé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣàlera fún ara. Wọ́n wá di Jésù kejì láti máa kóòtù ọ̀rọ̀ yẹn. Bẹ̀tẹ̀ kan Jésù kóòtù rẹ̀, ẹ wo iye ọdún táwa ti ń kóòtù ọ̀rọ̀ yẹn kan náà. Bá ti ń ṣubú sínú ẹ̀ṣẹ̀, tá ń ṣubú sínú àìgbàgbọ́, tá ń ṣubú sínú àbẹ̀ Ọlọ́run, bá yẹ pé ebi ẹ̀jẹ̀ ló ń rọ̀ nínú ara mi. Ẹ̀mí ń fẹ́ bó ṣàlera fún ara. Torí ìjà ń ká lọ láàrin ẹ̀mí àtara. So a gbọ́dọ̀ sọpọ́ọ̀tì ẹ̀mí wa pẹ̀lú oúnjẹ ẹ̀mí, ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà, ìpéjọpọ̀ pẹ̀lú àyàn mímọ́. Gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí eléyìí ní gbígbọ́ lóòrèkóòrè láti fún ẹ̀mí wa lókun káráyé borí rẹ̀. Ìwé Matthew orí 7 ẹsẹ̀ 24 sí 27 ó jóyè wa láàrin àwọn olùkọ́ lé méjì, apẹnìkan lọ́lọ́gbọ́n, apẹnìkan láláìgbọ́n.
ẹnìkan kọ́lé sórí iyanrìn, ẹnìkan ló sọ́rí kó sí àpáta, ẹnìkan kọ́ ló máa pẹ́ ẹnìkan lọ́lọ́gbọ́n àbí aláìgbọ́n, ṣùgbọ́n irú ilé tá ń kọ́ àti tá ń kọ́ sí àti màtíríà tá fi ń kọ́ ni ó sọ ni ó fi wá hàn bóyá ọlọ́gbọ́n ni wá tàbí òmùgọ̀. báwo la ṣe kọ́ ìgbé ayé mi wa, báwo la ṣe kọ́ ẹbí wa, báwo la ṣe kọ́ iṣẹ́ wa, báwo la ṣe kọ́ iṣẹ́ ìránṣẹ́ wa, báwo la ṣe kọ́ kàríà wa, báwo la ṣe kọ́ ọjọ́ iwájú wa. àwọn nǹkan yẹn ni ó sọ bóyá ọlọ́gbọ́n ni wá àbí aṣiwèrè. Jésù ti fi òwú gẹ́gẹ́ pàṣẹ fún wa tó fẹ́ kí a máa padà sínú rẹ̀ nígbà ìgbà tá a bá ti ń kọ́ tá a sì fẹ́ kọ́. bí a bá kọ́ tí ó wó nígbà tí jì bá dé ká mọ̀ tá a kọ́, tó bá yẹ pé nígbà tí jì dé kò lè gbá lọ ká mọ̀ tá a kọ́. so àwọn nǹkan méjèèjì yẹn ni bílí sọ fún wa. ó tó à ń sọ fún àwọn èrò mọ́rí méjì lẹ́sẹ̀ méjì ike ká mọ̀ sí oníká padà láti títí nínú ìrònú wa, ká sì mọ̀ sí padà láti di ayé yìí ìwé ká yí padà nínú èrò inú wa. èrò inú yẹn gbọ́dọ̀ títí tún láti máa ronú tó ṣe ìtẹ́wọ́gbà fún Ọlọ́run. tá bá wo àwọn làásìgbò tá a sì bá pàdé náà ní tara wà tẹ̀mẹ́wà tinú wà tó tá wà. àwọn nǹkan tí à ń rí níta lágbájá lówó, lágbájá gun pọ́ńtò, lágbájá kọ́lé, lágbájá láya, lágbájá bímọ, èmi náà fẹ́ dà á jẹ á mu, gbogbo àwọn nǹkan yẹn ló jẹ́ àwọn nǹkan tí ń bìlù wá níta. àwọn tinú ẹ̀rù wa, iyèméjì wa, àìgbàgbọ́ wa, èròkérò wa, so méjèèjì wa papọ̀ Ọlọ́run nìkan ló lè gbà wá. ní díẹ̀ la fi ń lo Jésù, ìdí náà tó yẹ pé Jésù gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ yìí. tó tá a bá wo tẹ́ǹsì tí ń bẹ nínú àti tí ń bẹ níta, tí méjì bá kọlura wọn nígbà tí ìgbèkùn méjì bá pàdé ni ẹ gbọ́rù rẹ̀ lọ́nà jíjìn. bẹ́ẹ̀ ni wọ́n ń bìlù gbàgbọ́ wa àti ní tá a la dìmú àti ní tá a la fẹ́ jẹ́. Olúwa yóò mọ àlàjá lórúkọ la Jésù. àwa ara àwọn àpẹẹrẹ tá a lè fi wé fún wa. Jésù Kristi ló jẹ́ àpẹẹrẹ fún wa ní Matthew 26:36 to 46. ibi tó ti ń gbàdúrà ní ẹnu ọgbà Gẹ́símáánì, ó gbàdúrà gbélé ní pé òógùn tó ń jáde lára rẹ̀ dàbí ìró ẹ̀jẹ̀. ó lágbára o, òógùn tó jáde ṣékèṣe pé iṣan kan ti já níbi tó ti ń gbàdúrà ní ìrora tó yẹ pé n tí wọ́n ń sun jáde bí òógùn ẹ̀jẹ̀ ni. àmọ́dún tádùn abẹ́ lè jẹ́ níbi tó ti ń bá ara jìjàǹkadì kẹ́bí kó lè bá tẹríba fún ẹ̀mí. àwa náà nílò olùjà bẹ́ẹ̀ báyà bẹ Gẹ́símánì tó àná làwọn náà wà yìí lórí tó ń là kọjá yẹn ó jẹ́ Gẹ́símánì tiẹ̀ náà. a rí Jésù gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa, ó fi àdúrà ṣẹ́gun, ó fi tẹ́rí ara ba ṣẹ́gun. bẹ́ẹ̀ náà la rí Dáníẹ́lì nínú Dáníẹ́lì orí kìíní yẹn, nínú ọba rẹ̀ lánìlẹ̀ àjèjì kí ló fẹ́ ṣe kó dàpọ̀ máwọn èèyàn yẹn ni, kó gbàgbé ilé, kó gbàgbé ìgbàgbọ́, kó gbàgbé mọ́sílẹ̀ mọ́jẹlé, àbí kó dúró kó dẹ̀ maintain balance. ó kọ́ńgá náà ló ń bìlọ̀ àná lónìí yìí. àtúrò nǹkan náà ní ayé Apostle Paul nínú Fílípì orí mẹ́rin ẹsẹ̀ mọ́kànlá ẹsẹ̀ mẹ́tàlá, Philippians 4:11-13. Apostle Paul ń sọ pé inú gbogbo kùn ti kọ́ láti máa ní ìtẹ́lọ́rùn, inú gbogbo ìtẹ́lọ́rùn, inú gbogbo ìtẹ́lọ́rùn. ṣe àgbàdo àbá nàga wo ti Ọlọ́run ṣe fẹ́ lómi, ebi náà ni máa ń mú àìnítẹ́lọ́rùn wá. lágbára kí ló dé Ọlọ́run kí ló dé tó ṣe fẹ́lẹ́ tó ṣe fẹ́ mi, àbí tó ṣe fẹ́lẹ́ kí ló dé tó tèmi ọ̀pọ̀ ju tiẹ̀ lọ, àbí kọ́ dọ́gba. yàrá kò ṣe tọ́lọ́run ò ṣe fún ẹni tó bá ní kò tó òun ló kù. àtòrí ṣíṣe àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ nínú Bíbélì ara ní Olúwa. àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ fi kọ́ wa lónìí lélẹ́yìí. nígbà tí a wá mọ eléyìí tí a sì gba eléyìí gbọ́ kí wọ́n yẹ ká ṣe, a nílò ọgbọ́n Ọlọ́run àti òye rẹ̀ tí ó mú wa làjá. mo gbàdúrà lónìí fún bàbtísì ọgbọ́n, ìmọ̀ àti òye láti la àwọn àkókò wọ̀nyí já. èmi ò mọ̀ kó tó ń là kọjá ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ ṣùgbọ́n àgbọ́nù ohun tó ń là kọjá yẹn má jẹ́ ò lé ọ kúrò lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ kó lé ọ súnmọ́ ni. èmi rò pé nígbà tí wàhálà bá dé tígbì bá dé ó yẹ kó súnmọ́ yẹn kéèyàn súnmọ́ Ọlọ́run, tíjì bá ń jà kó súnmọ́ Ọlọ́run ni. bẹ́ẹ̀ ó ń lé ọ̀pọ̀lọpọ̀ sáni ara ní Olúwa. ohunkóhun tó lè jẹ́ ìrírí àti làkọjá rẹ̀ jẹ́ kó lé ọ lọ́sọ̀dọ̀ Ọlọ́run, kí sì kúrò lọ́dọ̀ Ọlọ́run. ògo Ọlọ́run yóò wà lára rẹ̀, ọwọ́ Ọlọ́run yóò kàn ọ́, yóò mú ọ kó ní pẹ̀tẹ́lẹ̀ yẹn lọ sórí òkè téńté, yóò bá ìjì yẹn wí lórúkọ Olúwa, lórúkọ Jésù làwà. òwòlé òkè tán ní jẹrìmọ́ àlẹ́ tó ń gbóhùn rẹ̀. àwọn àdírẹ́sì wa náà lẹ́rìn yẹn tá a tún padà ní wákàtí mi, ògo Ọlọ́run kó hàn lára yín. Jésù làwà. àmín.